bàbá ọgbọ́n àwọn àgbà international ó kí gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá akójúmọ́ mọ́ elédùà kò ní dà wá láàmú aburú ò ní kàn wá ìlú wa Nàìjíríà ó ti lágbára báyìí ẹ bá wo ìtàn tepo ní ìsìn erépo ti wọ 500 naira tàbí 600 naira àwọn ilé epo ń ta bí oníkàlùkù ṣe mọ ẹni bí oníkàlùkù ṣe nífẹ̀ẹ́ mẹ̀kúnnù sí ni lóòótọ́ Tinubu ààrẹ wa ọmọ Yorùbá wọ́n fẹ́ túlù ṣe ni a sì máa bẹ lóhùn kí elédùà kó bá wa kún wọn lọ́wọ́ ṣùgbọ́n látara pà ń ṣàdúrà fún wọn àwa náà nǹkan náà sáàlà máa jẹ àníjẹ yẹpẹ ibi tí ìlú wa ń lọ yìí ó yé wa pé bàbá yìí fẹ́ túlù ṣe ni ṣùgbọ́n o àwa náà gbọ́dọ̀ dákẹ́ mo fẹ́ fún wa láṣìírí kan àṣírí yìí tẹ́ ẹ bá ṣe dá mi lójú pé ẹ rí 1 million naira àfi tó o bá ṣe máa ń darí ẹ láàmú tó o bá fẹ́ rí owó lò ní ṣe ṣùgbọ́n nǹkan tó bá fi lè mú ẹ ṣe oògùn yìí gbà kó wà rí owó kó rí 1 million wà rí 500,000 kó gùn yìí kó tó bàjẹ́ lára rẹ̀ bàbá ọgbọ́n àwọn àgbà international gbogbo oògùn tí ń bá fi ta èmi tí máa ń dán wò màá sì fi fàtọ̀ pé ṣó jẹ́ àbí ò jẹ́ ṣé yóò jẹ́ fún àwọn ẹ̀yin olólùfẹ́ mi ṣé yóò jẹ́ fún gbogbo ọmọ Yorùbá nítorí pé ẹbí òwúrọ̀ pọ̀ ọmọ Yorùbá odò ó dì Elédùà ti fún wa léwé ó fún wa légbò owó àkùbá a ṣe fẹ́ ṣe sí àfikún tó o bá ní gbìyànjú tó o bá ń ṣe mọ́sọ̀gùn tó o bá ṣe mi ò bẹ nìkan kó ṣe ṣùgbọ́n ìwọ tó bá ní gbìyànjú tó ń tẹ̀lé bàbá ọgbọ́n àwọn àgbà mo fẹ́ kó ṣe tí bàbá ọgbọ́n àwọn àgbà yàtọ̀ gédéńgbé ní fàṣírí ẹ̀kọ́ méjì àkàrà méjì rárá àwọn àṣírí tí ó ràn ọmọ Yorùbá lọ́wọ́ tí yóò sì bí àbùkátà rẹ̀ yìí máa ń fi ilẹ̀ Ọlọ́run ọba nìkan ni mo ń bẹ lọ́hùn kó sàn mí lẹ́sàn ó sì mọ̀ pé gbogbo oore tèmi náà fẹ́ wájú Ọlọ́run kó wọ láàfẹ́ tí mo fi ń fi ilẹ̀ Ọlọ́run ó ṣe gbogbo oore tèmi náà fún mi ní rọrùn bàbá ọgbọ́n àwọn àgbà international ẹ̀yin ọmọ Yorùbá ó yá ẹmú gègé ìkọ̀wé yín ẹ̀kọ́ kìíní yìí sílẹ̀ ó yá jẹ́ ká lọ wá ewé ajé ṣẹ́fúnṣẹ́fún tútù jẹ́ ká lọ wá ewé tanágbowó àti iṣu ìdí rẹ̀ ẹ̀dẹ́kọ̀ náà jẹ́ tútù jẹ́ ká lọ wá ewé ọ̀là tìkóró ó lè jẹ́ gbígbẹ ó lè jẹ́ tútù jẹ́ ká lọ wá ewé akísan àwọn ewé yìí jẹ́ ká lọ lọ́tọ̀ọ̀tọ̀ jẹ́ ká wá dàpọ̀ síbì kan jẹ́ ká lọ wá ata ìjọsìn jẹ́ ká lọ kúnná papọ̀ pẹ̀lú ẹ̀ àwọn amúlọ wá 1,000 naira tuntun 1,000 tuntun yìí jẹ́ ká fi blue biro jẹ́ ká fi yí òdo mẹ́ta síbi tó ń kọ 1,000 ayé sí kó jẹ́ 1 million àwọn amú 1,000 yẹn náà a ó lọ kúnná dáadáa a ó dàpọ̀ mọ́ àwọn nǹkan tí a lọ yìí àwọn ibi àkísànkò a ó dàpọ̀ mọ́ àtàjọ síta lọ yẹn náà a ó dàpọ̀ mọ́ àwọn lọ wá omi àgbọn a ó fọ omi ẹ̀ síbi kan a ó da ọtí díẹ̀ mọ́ àwọn nǹkan tá a lọ yìí a ó ra da díẹ̀ sí a ó yí mọ́ yóò ṣàn yóò ṣe díẹ̀ yóò rí bẹ́tẹ̀bẹ́tẹ̀ àwọn lọ wá ẹyẹ ẹtù original ẹyẹ ẹtù ni o mọ̀ rẹ̀ ya owó kò pé lẹ́yẹ ẹtù o ẹ ká lọ wá ẹyẹ ẹtù tó mature dáadáa tó fine ẹ ká mú ẹyẹ ẹtù yẹn ẹ ká pa ká má ti pa ẹ má jẹ́ àfomi sí o ẹ ká tú ní gbẹrẹ fún o lè má fi náà wí náà ẹ ká tú ní gbẹrẹ fún àwọn àgé ẹyẹ ẹtù yẹn sí 16 tíwé tẹ̀lọ̀tẹ̀lọ̀ ní o ìfun àti òróró wa kú ń bẹ̀ torí tó gé orí rẹ̀ kúrò ń bẹ̀ àtẹsẹ̀ yòókù ẹ ká gé sí 16 ẹ má gé sí 16 àní ìṣàánú rárá o wọn yìí ṣàánú o àwọn nǹkan tá a lọ tá a ti fi omi àgbọn àtọtí díẹ̀ tá a ti fi mix yẹn àwọn èròjà yẹn àwọn àfi yí gbogbo ara ẹyẹ ẹtù yẹn kò sí yọ̀ ń bẹ̀ o má fi yọ̀ sí o a fi yí gbogbo ara ẹyẹ ẹtù yẹn àwọn àfi àwọn kìnìyàn a fi yí ara ẹyẹ ẹtù yẹn àwọn àwọn ìwé àbámọ̀dá 201 àwọn kò 101 tẹ́lẹ̀ yóò ṣíjú sókè àwọn akó ẹyẹ ẹtù tá a ti fi nǹkan yí ara rẹ̀ yẹn àwọn kò sí lórí àwọn àdá 100 àwọn dálé lórí ẹ̀yin ọmọ Yorùbá inú ìsásùn tuntun ni mo ní kẹ́ kó ewé àbámọ̀dá sí o ewé àbámọ̀dá 101 oníkẹ́ kó tẹ́lẹ̀ ẹ wá mú 100 yòókù ẹ dálé lórí ẹ fi ẹyẹ ẹtù yẹn tá bá ti kó 100 ewé àbámọ̀dá sílẹ̀ àwọn amú ẹyẹ ẹtù yẹn àwọn akólé ló tá ti fi nǹkan yí lára àwọn àdá ewé tó kù bò ó so ṣe tá bá ti wá ṣe bẹ́ẹ̀ tán àwa lè wá da ọtí díẹ̀ àtomi àgbọn yẹn ẹ ká dálé ẹ ká sè tó bá ti wá jẹná ẹ jẹ́ kó jẹná omi ewé yẹn ewé àbámọ̀dá tútù ní o kì í ṣe gbígbẹ o tó bá ti wá jẹná dáadáa mọ̀ pé kí ní ìfẹ́ máa jóná tó máa jóná bọ́ọ̀tù àwọn aṣọ kalẹ̀ ẹ ká wá
jẹ́ ká ṣí ewé àbámọ́dá tó wà lórí ẹ̀yẹn jẹ́ ká ṣe kúrò jẹ́ ká mú ẹyẹ ẹtù yẹn jẹ́ ká fi sínú àwọn funfun àwọn aṣàdúrà sí ẹ̀wọ̀n Yorùbá ẹ̀jẹ̀ àjẹ́ kò sí yọ̀ǹbẹ́ o tá a bá ti wá jẹ tán dáadáa àjẹ́ ẹ̀jẹ̀ àmútílé eegun rẹ̀ àwọn eegun orí ẹsẹ̀ àti àwọn ìyẹ́ tá a tún kó ń bẹ̀ ẹ jẹ́ ká dá ẹ mọ̀ pé tá a bá fẹ́ ṣí eléyìí tó wà lórí ẹ̀ á rà ṣí díẹ̀ ni àwọn nǹkan ìyẹ́ eegun ẹ̀ orí ìyẹ̀fun gbogbo ẹ̀ àwọn àdá síbi tá a ti pẹ́ ẹyẹ tù kúrò àwọn àdá ìwé àbámọ́dá yẹn náà àwọn apàdà dálé lórí àwọn àjò pẹ̀lú àtàrí kan wọ́n ti wá jó pẹ̀lú àtàrí kan àwọn àpò lọ́ṣẹ ẹ jẹ́ ká pò lọ́ṣẹ ẹ jẹ́ ká fi sínú ké funfun a máa fi wẹ̀ wíwẹ̀ ní ẹ̀wọ̀n Yorùbá tá a bá ń wẹ̀ ọṣẹ yìí àti kọ́kọ́ jáde jẹ a mú ọtí lé lórí dáadáa a máa wẹ̀ ọṣẹ kò sí tó bá jẹ ó pẹ́ jùjọ́ méje 1 million naira ó pèsè lọ́wọ́ ó dá mi lójú fún ẹ̀yin tẹ́ mọ̀ sọ pé ó wò jẹ́ lára yín tẹ́ bá lo iṣẹ́ ó ń falẹ̀ kẹ́ tó jẹ àṣejẹ yẹn kọ́kọ́ máa mu àgbo yìí ná jẹ́ ká lọ wá ewé túdè egbò túdè ọ̀tá inú òrókò pẹ̀lọ́tà jòsì ẹ jẹ́ ká gún dáadáa ẹ jẹ́ ká bomi gbóná láàárọ̀ ẹ jẹ́ ká máa fi mu tíì ẹ jẹ́ ká mu tíì yẹn fún ọjọ́ mẹ́ta ká tó jẹ àṣejẹ yìí tó bá jẹ àṣejẹ tán ẹ jẹ́ ká tó máa fi mu tíì lọ ó dá mi lójú pé 1 million naira yóò pè ó dá mi lójú ní o kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ Elédùmarè ọba tó dá gbogbo wa tó dá èèyàn ọmọ Yorùbá yóò jẹ́ kóògùn yìí jẹ́ lára gbogbo ẹni tó bá ṣe ó dá mi lójú pé ọdún tá a fẹ́ ṣe ọdún léyà yìí oníkàlù kó ṣọdún ayọ̀ ebi ò ní pa wá o a ò ní mọ̀ṣì ilé Yorùbá ò ní dàrú bàbá ọgbà àwọn àgbà international mo fẹ́ kẹ́ ẹ pín oògùn yìí kiri ìwọ tó bá oògùn ilẹ̀ tó bá pín kiri àbúrò wò fún ọmọ Yorùbá míì tí ó ṣe ó lè má jẹ fún ẹ o bẹ́ẹ̀ ni nítorí pé èmi ò ya ohun ni mo ṣe fílẹ̀ mi ò ya ohun tí n bá ya ohun màá dọwọ́ bò ó èmi ó sì máa lò ó àtàwọn kíláyẹ̀ntì mi ṣùgbọ́n o mo fẹ́ kó dáa fún gbogbo wa mo ti fílẹ̀ ẹ wá pín kiri ẹ jẹ́ kó lu orí nẹ́ẹ̀tì pa àtòrí WhatsApp káwọn kó lè kárí àwọn èèyàn kí wọ́n lè ṣe ibi ò ní pa wá àdúrà owó gbà workshop training bàbá ọgbà àwọn àgbà tó ń lọ lọ́wọ́ láàrin oṣù méjì sísìn àtúnṣe mi ìwọ náà wàá sanwó workshop training wàá nímọ̀ kúmọ̀ kọ ọgbọ́n ilẹ̀ Yorùbá ilẹ̀ tó dáa ni ó dáa fún gbogbo wa ire o.